tọ́ wọ́n ní tá a bá dá 20 ọdún á pé, tá a bá dá 30 oṣù yóò kò. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ rí sí gómìnà Siminalayi Fubara, ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers State. Siminalayi Fubara òun lẹni tí òun àti ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ Chief Nyesom Wike tí ìjà ńlá tó bẹ́ sílẹ̀ láàrin wọn lẹ́yìn ìgbà tí Fubara di gómìnà Rivers State tán. Eléyìí ó jẹ́ ìjà tó le gan ní àárín àwọn méjèèjì nípa wípé ó ti ní àdéhùn kan tí wọ́n jọ tọwọ́ bọ̀ nípa pé báyìí ni a sì máa ṣe tí ó bá di gómìnà Rivers State. Àdéhùn ní sì ń bẹ ní àárín wọn, bó tilẹ̀ jẹ́ wípé ohun tó pamọ́ fẹ́nìkan kedere báyìí ní níwájú Olúwa. Bákan náà ó ní wípé àdéhùn yìí ó ní ìjákulẹ̀ dé bá ní ìgbà tí Fubara tó di gómìnà, tí Nyesom Wike tó sì ti wà ní mínísítà fún olú ìlú Nàìjíríà, ìyẹn ní Àbújá, FCT minister. Lẹ́yìn tó jẹ́ wípé àárín òun àti President Bola Ahmed Tinubu ó dà gẹ́gẹ́ bí ike tó bọ́ sínú iná, iná méjì jọ lẹ̀pọ̀ pẹ̀lú ara wọn. Débi tó ṣe wípé gbogbo nǹkan tí Fubara bá ń fẹ́ pátá, òun náà ni Tinubu yóò máa bá a ṣe. Àjàjà tó bá ti di mọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Rivers State. Kí ló mú ìdí eléyìí wá ni pé gbogbo olóṣèlú yálà tó ti ń bẹ kí Wike tó dé tàbí tí wọ́n jọ lògbà nígbà tí Wike tún ń bẹ gẹ́gẹ́ bí gómìnà, àbí lẹ́yìn ìgbà tí Wike tó kúrò ní gómìnà Rivers State, kò sí ẹnìkankan tó ní ẹnu nípa òṣèlú Rivers State tó tó Nyesom Wike. Eléyìí ló mú tó sọ gbàgàdàgbàgàdà pé ní Rivers State o, ìbò pírẹsidẹ́ǹtì President Bola Ahmed Tinubu òun ni wọ́n dì fún. Bákan náà ó sì sọ fún President Bola Ahmed Tinubu pé ẹni tẹ́ ẹ fà kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC gẹ́gẹ́ bí gómìnà kò ní wọlé o. Látara àdí eléyìí, gómìnà tó ń fà kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ni yóò wọlé. Àfi bí ẹni tí ọkùnrin náà fi àṣẹ sẹ́nu ni. Bí ó ṣe sọ pé yóò ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló mọ̀ rí. President Bola Ahmed Tinubu ó wọlé láàlàláńlá ní Rivers State. Bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n fà kalẹ̀ ní gómìnà nínú ẹgbẹ́ All Progressives Congress pẹ̀lú ògo Ọlọ́run kò mọ́wọ́ bí kankan. Bẹ́ẹ̀ ni Siminalayi Fubara tí Wike tó fà kalẹ̀ ó wọlé sí ipò gómìnà. Ká lè mọ aṣọ eléyìí, ká lè bá a mọ irú agbára tí ń bẹ ní ọwọ́ Nyesom Wike tó fi jẹ́ wípé kò sí ààrẹ ní ọdún 2023 tó fẹ́ ta Wike dànù. Torí Wike gẹ́gẹ́ la àbá sọ pé òun ló kó bá Atiku Abubakar láti di ààrẹ Nàìjíríà. Gómìnà 5 ni Wike kó kúrò ní ẹgbẹ́ People Democratic Party tó sì ní òun kó wọn lọ sí All Progressives Congress. Òun ló sì lé síwájú wọn lọ síbẹ̀, léyìí tó ṣe wípé President Bola Ahmed Tinubu tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó fi di pírẹsidẹ́ǹtì. Ṣé wá rí pé ẹni tó ṣe irú ẹni lóore léyìí, gbogbo ohun tó bá fẹ́ iná lè yóò ṣe fún ìbáṣèmi ìbáṣèwọ. Bó bá ṣe ní comment section ẹ jẹ́ ká gbọ́. Tọ́ nígbà tí ìjà yìí wá bẹ́lẹ̀ láàrin wọn tó le gan, àwọn kan wọ́n dúró ti Fubara pé irú ìyànjẹ wo leléyìí, ó sì wá yan ọkùnrin yìí jẹ. Bí wọ́n bá mọ ìtàn Fubara, àwọn kan mọ̀ tán tiẹ̀ náà, ṣe bí Amechi ló sọ̀rọ̀ náà di gómìnà. Ṣé ìwọ gangan fúnra rẹ ọ lérò pé o lè di gómìnà ni tí ìbá ṣe Amechi tó gbé ọ wá? Amechi sì gbé ọ wá tán ọkú lẹ́yìn rẹ̀. Wọ́n ní pàṣán tá a fi nàyálé ó ń bẹ lọ́jà fún ìyàwó. Àṣé ìyàwó tí ò bá jára rẹ̀ ni. Wike jára rẹ̀ tán yányán nítorí pé kí ni bí wọ́n ti kó sí Fubara nínú pé bí wọn náà bá ṣe bẹ́ẹ̀ ayé ń ṣe irú ẹ̀, òun náà ti ṣe irú ẹ̀, kò sí nǹkan tó tẹ̀yìn jáde. Wike wá rẹ́rìn músẹ́
ó ní ó dáa ká máa wò ó nínú gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin kékeré House of Assembly Rivers State pátá ká ní pé wọ́n jẹ́ 30 bí àpẹẹrẹ 28 níbẹ̀ lẹ́yìn Wike léyìí tó ti pé méjì péré níbẹ̀ lẹ́yìn Fubara. Gbogbo alága ìjọba ìbílẹ̀ pátápátá ọ̀gọ̀ọ̀rọ̀ wọn tó jẹ́ pé wọ́n jẹ́ ti Fubara, àwọn díẹ̀ péré tí wọ́n jẹ́ ti Wike. Bí wọ́n ti á jẹ́ díẹ̀ náà wọ́n da àgbo àwọn tó pọ̀ wọ́n dà síná. Bákan náà nílé ìgbìmọ̀ asòfin ti Rivers State wọn ò mọ̀ ní ẹnu kankan níbẹ̀ tó ti pé wá di ìjà gidi débi tó ti wí pé wọ́n fi ń ti ilé ìgbìmọ̀ asòfin pa. Kódà wọn àti pa nìkan kọ́, wọ́n tún gba katakata tó bá wọn wó o. Eléyìí ló wá dá wàhálà sílẹ̀ tó di gbọ́nmi sí omi ò tó. Nígbà tí wàhálà yìí pọ̀, orí wàhálà yìí òun ni President Bola Ahmed Tinubu ló ti wá ní pé ó dáa. Nígbà tó bá ti di pé wàhálà ti ń wà láàrin ilé ìgbìmọ̀ asòfin débi tó ṣe pé àwọn tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ wọn ò lè rí sẹkítẹ́ríàtì wọ̀ nítorí wàhálà ká pààyàn lénìí ká jíyàn gbé lọ́la. Eléyìí ni President Bola Ahmed Tinubu ní oṣù mẹ́fà sẹ́yìn ló fi sọ wípé ó dáa o, òun kéde ìjọba fìdíhẹ́ èyí tá à ń pè ní interim government léyìí tí ètè tó ti kíni tó lé orí rẹ̀ fún wọn. Látàrí eléyìí wọ́n wá ní state of emergency yóò wáyé ní Rivers State léyìí tí wọ́n ti kéde rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ léyìí tó ti pé Fubara ó gba ilé rẹ̀ jókòó. Tí eléyìí báyìí ti ṣẹlẹ̀, eléyìí ṣe ni pé àwa fẹ́ máa lọ kóòtù, a fẹ́ máa lọ ilé ẹjọ́ rárá. Nígbà tí ààrẹ tó bá ti sọrú eléyìí ẹsẹ̀kẹsẹ̀ òun náà ni ẹni tó bá yàn pé kó lọ́ọ́ máa ṣe adelé náà ni ó gba iṣẹ́ níbẹ̀. Eléyìí ti pé a tó ń búra fún ni àbúra fún ni mọ́ rárá. Látara di eléyìí oṣù mẹ́fà ọ̀hún ó wá pé ní àná náà ni similarly Fubara inú fi padà sí government house ìyẹn ní Rivers State Port Harcourt. Wọ́n ní ìyẹn 20 ọdún àmọ́ jóni lọ́wọ́. Bákan náà ni tá a bá dógún ọdún yóò mọ̀ pé bá a dọ́gbọ̀n oṣù yóò pé. Oṣù mẹ́fà ọ̀hún níjọ́ tí wọ́n kéde rẹ̀ ó dẹ̀ gẹ́gẹ́ bí ọdún 15 ni bẹ́ẹ̀ pé n tá à ní rí èyí ti wá ó ti lọ ó ti dohun àná. Ṣùgbọ́n kó tó wá di wípé ẹ̀rìn wá rí bẹ́ẹ̀ àwọn ò wá lọ bá Fubara bóun ló ṣe rí sí ó wá ní òun àti Wike àwọn ò ní jà nínú tẹ́lẹ̀, òun ò bọ́gà àwọn jà o, gbogbo tí wọ́n bá sọ pé kò sí pátápátá iná ni òun ti kíni òun ti fara mọ́. Ó dàgbà pé lẹ́yìn ìgbà tí ilé wa ṣẹlẹ̀ tí ìjà ń parí láàrin wọn tó ti fara mọ́ ibi tí wọ́n jọ fi àdéhùn sí nípìnlẹ̀ gangan nígbà àkọ́kọ́ òun náà ni wọ́n tó ti kíni wọ́n tó dá padà. Ẹ rí i pé kí ọlọ́ọ̀bá àlékiọlá kó ṣàánú wa ní Nàìjíríà tí a wà yìí níbi tó ti wí pé ṣé rule of law lápèlé ni àbí rule of veto power. Bó bá ṣe rí lábara tẹ̀yìn náà lọ́dọ̀ tẹ̀yìn náà ẹja gbọ́ ní comment section. Ju gbogbo ẹ̀ lọ similarly Fubara ó ti di gómìnà Rivers State. Fún àṣeyọrí ìròyìn àkókò ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa comment. Tó bá jẹ́ lórí TikTok ẹ fi ọwọ́ àlùbáríkà yín tẹ́ ẹ̀ ní fi gbókù ọmọ sí yẹn ẹ bá fi follow. Tó bá yẹ pé lórí YouTube náà ni ẹ bá fi ọwọ́ náà ẹ bá fi subscribe sí page wa. A sóríire o.